àṣírí ohun tó dìjà sí láàrin K1 The Ultimate àti ìyàwó rẹ̀ ti tú síta àti ìdí tíjà náà ò lè fi parí láíláí rèé. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó jọ pé ìjà tó wà láàrin K1 The Ultimate àti ìyàwó ẹ̀ Emmanuela Mowómọwọ́pọ̀ kò ní parí. Pẹ̀lú gbogbo akitiyan tárábìnrin náà ń ṣe ló padà já sí pàbó. Obìnrin náà tó rẹwà bíi egbin ló kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé òun ti rí àlàáfíà lẹ́yìn ogun. Irú àlàáfíà tó máa ń wáyé lẹ́yìn téèyàn bá ṣẹ́gun kò kí ń ṣe irú tó dìrọ̀ mọ́ ohunkóhun kó tó lè pé. Irú àlàáfíà tó jinlẹ̀ yìí kò kí ń ṣe é mì. Èyí tó ṣàpèjúwe pé òun ti la iná kọjá síbẹ̀ òun sì wà digbí. Irúfẹ́ àlàáfíà bẹ́ẹ̀ ni mo gbé dání. Kí n tó lè débẹ̀ kò kí ń ṣe ohun tó rọrùn. Ìgbà kan wà tí mi ò fọkàn tán ẹnikẹ́ni, pàápàá èmi gan fún ara mi. Irúfẹ́ àlàáfíà bẹ́ẹ̀ ni mo gbé dání. Kí n tó lè débẹ̀ kò kí ń ṣe ohun tó rọrùn. Ìgbà kan wà tí mi ò fọkàn tán ẹnikẹ́ni, pàápàá èmi gan fún ara mi, tí mo sì gbé ọgbẹ́ tó jìn tó jẹ́ wípé àwọn tó súnmọ́ mi nínú ayé mi tó yẹ kí wọ́n dáàbò bò mí ló padà wá dalẹ̀ mi. Irú ìrora báyìí lè mú kéèyàn le kó sì má lè sọ̀rọ̀. Fún ìgbà tó pẹ́ mo jẹ́ kí ìwà ọ̀dàlẹ̀ náà sọ bí mo ṣe jẹ́, ṣùgbọ́n àyípadà dé nígbà tí mo mọ ìwúlò ara mi. Mo wo ara mi nínú dígí mo sì rántí pé kò kí ń ṣe nítorí ohun tẹ́nikẹ́ni sọ tàbí ṣe, ṣùgbọ́n nítorí èèyàn tí mo jẹ́. Àwọn ìrírí yìí ni ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìwòsàn mi. Ní báyìí mò ń gbé nínú ìlérí tí mo ṣe fún ara mi wípé mi ò ní rẹ àwọn àmúyẹ mi sílẹ̀ fún ẹnikẹ́ni. Ìfẹ́, ìbọ̀wọ̀fúnni àti gbígbẹ́kẹ̀lé ẹni kò kí ń ṣe ohun téèyàn lè dúnàádúrà. Àwọn àmúyẹ yìí kò kí ń ṣe ògiri, ṣùgbọ́n ìpìlẹ̀ àlàáfíà mi ni. Ohun kan ni mo fẹ́ kẹ́ mú dání nínú ìtàn mi ni pé kẹ́ ẹ jà fún ara yín. Tó bá tiẹ̀ jẹ́ pé ohun yín gbọ̀n, tó bá jẹ́ wípé ẹ̀yin nìkan lẹ dúró, tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò yé, nítorí pé kò kí ń ṣe lílà kọjá nìkan, ó jẹ́ nípa gbígbóhùn rẹ, ohun tí o jẹ́ àti àlàáfíà. Mo là á já, mo rí ìwòsàn, ìwọ náà lè ṣe bẹ́ẹ̀. Báyìí ni Emmanuela ṣe kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀. Táyọ̀ fi sọ wípé ó dàbí pé òun àti K1 The Ultimate ti pínyà, tí Emmanuela sì ti gba kámú